ẹ wò ó, ṣé bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, mo ń sunkún sínú o, torí pé nǹkan ṣe mí. Wallahi, mo kàn ń ṣe ọkàn akínni, mo ń ṣe ọkàn akínni. Ìjọ́ tí ń ṣẹlẹ̀ sí mi gan, mi ò lè mú mọ́ra mọ́, torí wípé ó ti fún mi lọ́rùn. Ló fi jẹ́ kí n wá ní kí n wá ṣe ní live bí ṣe fẹ́ ṣe yìí. Kò sẹ́ni tí fẹ́ bá sọ. Mi ò sì rò kí ẹ̀ bí ẹnìkan máa bú mi lórí ẹ̀. Mi ò kí ẹ̀ bí ẹnìkan máa bú mi lórí ẹ̀. Mi ò kí ẹ̀. Ẹni bá mú kó bú mi lórí ẹ̀, àwọn ló mọ̀. Mo lè fẹ́ jẹ́ kí fídíò yìí fẹ́ jẹ́ kó dé ọ̀dọ̀ ìyá wa Alhaja, tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàbí dárúkọ Alhaja wa Kafilat Kaula, Adamallahu hayataha, kọ́nà bá mi lọ rẹ̀ mí yà náà. Mo fẹ́ kí fídíò yìí kó dé ọ̀dọ̀ Alhaja. Gbogbo ẹ̀yin tí bá dà mí share fídíò sí Alhaja ní mi àdùn, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi àkọ́kọ́, mo fẹ́ bẹ Alhaja lẹ́ẹ̀kan sí, kí ìyá náà dákun kó má bínú torí t'Ọlọ́run. Kó má bínú torí t'Ọlọ́run àtànábì wa Muhammad, torí t'Ọlọ́run àtànábì wa Muhammad, torí t'Ọlọ́run àtànábì wa Muhammad. Mo bẹ̀ ìyá náà púpọ̀, ó dákun jọ̀ọ́ kó túbọ̀ ṣe àforíjì torí t'Ọlọ́run. Ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú ọ̀rọ̀ mi. Láti ìgbà tí ọ̀rọ̀ arrest kò ṣe arrest ṣẹlẹ̀, láti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀, ọjọ́ náà ara mi ò yá ní ọjọ́ yẹn. Làwọn ọlọ́pàá wá, wọ́n ṣáà dé, mo tẹ̀lé wọn lọ. Mi ì fẹ́ pẹ́ lórí yẹn, mo lè ṣe láyé yẹn tẹ́lẹ̀. So wọ́n gba àwọn fóònù mi lọ́wọ́ mi. Àwọn fóònù mi tí wọ́n gbà lọ́wọ́ mi yìí, ẹ̀mí mi làwọn fóònù yẹn, ìgbésí ayé mi làwọn fóònù yẹn. Ẹ gbádùn mi. Ọ̀tọ̀ ni pé kí fóònù sọnù lọ́wọ́ èèyàn, ọ̀tọ̀ ni wípé èèyàn bí tí wọ́n fóònù wà. Ẹ wo arrest yẹn ti touch a lot nínú ìṣẹ̀mí mi. Àwọn ọlọ́pàá yẹn gba fóònù mi lọ́wọ́ mi, mo dẹ̀ kó fún wọn, wọ́n ṣàṣe ẹ̀. Fídíò tí wọ́n fi wá arrest mi gan wọ́n bá lórí fóònù mi. Ó já sí wípé Awòdì Òkè TV ni wọ́n lọ mú fídíò yẹn ni wọ́n gé tí wọ́n fi fọ́tò Alhaja sí. Mi ò náwó jáde kọ̀ọ̀kan lórí fídíò yẹn. Ṣùgbọ́n wọ́n gbá àwọn fóònù mi. Bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí, mi ò ní àlejò tí mò ń dá lóhùn. Mi ò ní àlejò tí mò ń dá lóhùn. Wallahi, tallahi, summa billah. Mi ò ní àlejò tí mo máa ń dá lóhùn gẹ́gẹ́ bí àfà. Mi ò ní àlejò tí mo máa ń dá lóhùn. Iṣẹ́ ni mo máa ń ṣe. Iṣẹ́ ni mo máa ń ṣe. Kódà nígbà tí wọ́n fún mi ní umura, pé kí wá tọ́ pé wọ́n fún mi ní umura, mi ò mọ̀ pé wọ́n fún mi ní umura. So àwọn èèyàn kọ́ sọ fún mi níjọ́ kejì ní wípé torí alẹ́ lọ fún mi, èmi ìmídẹ̀tì lọ sùn, mi ò sí lórí program tó ń ṣe ń jìnnà lọ. Àdọ́jọ́ kejì làwọn ìbákan mi, Papa Àdìsálà, ṣé mi ò sí lórí program tó ṣe lálẹ́ àná ni? Wọ́n fún mi ní umura kọ̀ọ̀kan. Mo ní mi ò sí bẹ́ẹ̀, mo ti sùn tèmi. Ọwọ́ náà fún mi ní umura, mo ní umura, ẹ wo umura yẹn mo kí wọn bọ̀, ó máa pè mí kọ́ fowó yẹn, bó ṣe àfowó yẹn kọ́ fún mi kí n fi ṣe business. Tó bá yá tó náà bá ṣe, mo padà lọ sí umura. Àwọn èèyàn sọ pé kí n lọ sí umura time yẹn, mo sì appreciate ẹni tó fún mi ní umura. Ọlọ́run wa bí sanwó lẹ́sùn dáadáa lágbára Ọlọ́run. Nǹkan tí fẹ́ yọ ló ń bẹ̀ ni wípé mo jẹ́ nítorí sí wípé mi ò rẹ́dí láti ṣọ̀lẹ. Mi ò rẹ́dí láti lóòótọ́ àlọ́ kéwú lóòótọ́, ṣùgbọ́n certificate bá ti fẹ́ lò. So iṣẹ́ ni mo máa ń ṣe. So, online teaching. Lórí bọ́ọ̀dù yẹn wá fún mi. Bọ́ọ̀dù yẹn wá. Lórí bọ́ọ̀dù yẹn wá fún mi. Ó ti sùn sórí ìjókòó yẹn. Lórí bọ́ọ̀dù yẹn lórí wá. So online teaching ni mo máa ń ṣe. Mo ní àwọn tí mò ń kọ́ ní online. Bí wá ń bí. Bọ́ọ̀dù mi tí mò ń lò lélẹ̀, tí mo rà tí fi ń ṣe online teaching mi. Láti ìgbà tí mo ti wà ní inú ilé pákó ni mo ti ń ṣe online teaching mi. Nígbà tó yá mo lọ rí bus cutter kan bí store níbẹ̀ yẹn, mo tún gba ibẹ̀ yẹn náà, mo tún continue online class mi. Mo ṣáà ń gbìyànjú àwọn ilé fún mi lóṣooṣù. Online teaching ni mo ń ṣe, ni mo fi ń bọ́ ìyàwó, ni mo fi ń bọ́ ọmọ, ni mo fi ń sanwó ilé tí mo ń gbé. So àwọn èèyàn náà wà tó yẹ kí wọ́n dúró lọ́wọ́ fún mi. Kí má wàá fa ọ̀rọ̀ yẹn gùn. Kó tó di pé ọ̀rọ̀ arrest yẹn ṣẹlẹ̀, mo ní àwọn tí mò ń kọ́ ní online. Tó yá sí wípé nọ́mbà àwọn tí mò ń kọ́ online yẹn, orí àwọn fóònù mi yẹn ló wà. Fóònù méjì ni mò ń lò. Mo ní Infinix Note 40 Pro àti Infinix Note 30. Ó jẹ́ fóònù méjì tí mò ń lò. Infinix Note 40 Pro yẹn, mo máa ń fi yẹn ṣe graphic design.
bóyá àwọn èèyàn fẹ́ ṣe nǹkan kan sí bí wọ́n fẹ́ ṣe wedding ni wọ́n fẹ́ ṣe mọ́lúdì ni wọ́n fẹ́ ṣe anything ni wọ́n wá nídìí bí abánà àbí nǹkankan àbí iv mo máa ń fi fóònù design pẹ̀lú app kan tí wọ́n ń pè ní Pixel Lab àtàwọn app mi ti máa ń gbé wọnú ara wọn mo máa fi ń ṣe design bí máa ń mú omi jẹ máa fi ń jẹun bẹ́ẹ̀ tó bá ti gbé wá fún mi láyé fóònù design fóònù yẹn Note 40 Pro Infinix yẹn ó gùdù gan pẹ̀lú ẹ̀ mo fi ṣe fi nǹkan mi jẹun nìyẹn. Fóònù mi kejì mo máa ń fi yẹn ṣe online teaching gbọ̀ngàn mo máa fi ń ṣe online teaching ìyẹn ni Note 30 yẹn lọ sí pé máa fi ń ṣe online teaching mo tún máa fi ń ṣe record video kí n fi record video máa fi record video because mo máa ń like mo máa ń free space òun láti fi ṣe record video láti fi ṣe record video yẹn tán máa wá send sórí Note 40 yẹn ìyẹn máa fi ṣe editing video yẹn mo ṣe fún fóònù méjì yẹn wúlò fún mi gan. Yàtọ̀ sí yẹn Note 40 Pro yẹn àwọn nǹkan kan mi wà bẹ́ẹ̀ tó já sí wípé mo kọ àwọn tírà kan láti ìgbà tí mo ti wà lé kíw mo ti ṣe ìgbìyànjú yẹn ọjọ́ sísùn ọjọ́ àìní sùn nínú ebi nínú wàhálà nínú ìyà lé kíw orí fóònù yẹn ni mo kọ àwọn nǹkan yẹn sí. Láti ìgbà tí ọ̀rọ̀ arrest yẹn ti ṣẹlẹ̀ kó tó di kó ṣẹlẹ̀ ẹni tó bá máa ń wo program mi dáadáa wọ́n á rí wípé mo máa ń ṣe ṣọ́ọ̀bù kan ṣọ́ọ̀bù yẹn ni mo tún lọ ṣí tí mo ti ń ta drinks bàbá mi Ismail akitẹ́kẹ́ Ismail kò ní bàjẹ́ fún yín sà ọlámilẹ́kan ẹ ṣeun alaikum salam sà bàbá mi ṣí ẹ program ìtorí tọ́lọ́run ṣọ́ọ̀bù yẹn ni mo ti máa ń ta drinks ní ṣọ́ọ̀bù yẹn nígbà tí ọ̀rọ̀ arrest yẹn ṣẹlẹ̀ ṣọ́ọ̀bù yẹn tán ó bá lọ nígbà tí ọ̀rọ̀ arrest yẹn ṣẹlẹ̀ àwọn èèyàn dèrò lọ́wọ́ sí mi gan ṣùgbọ́n àwọn ènìyàn ẹlẹ́ni méjì fẹ́ sọ fún wọn freezer mi ti fi ń ta drinks mo ta torí school àwọn ọmọ mi síbẹ̀síbẹ̀ ní nǹkan bí ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn èèyàn ti dúró school àwọn ọmọ yẹn dúró school lára pé wà affect mi nìyẹn ṣe rí ṣọ́ọ̀bù lọ kò dùn mí tó táwọn ọmọ mi èmi ni mo bí ṣe ń live pẹ̀lú àwọn family mi bí ṣe ń bóyá bí ṣe ń bọ́ ọmọ mi kì í ṣe bí wá pé ẹnìkan ló ń sanwó oṣù fún mi wípé owó tí mo sọ fún ẹ fún bá máa lóúnjẹ fáwọn ọmọ yìí rárá Ọlọ́run yọ àwọn kan láàánú sí mi o tó ṣe pé tí bá kú jẹ tí bá ní mo lè béèrè lọ́wọ́ wọn sàwọn àlékún mo nídìí nǹkan báyìí ẹjọ́ tó Ọlọ́run ṣe ní tó bá lè fún mi normally ọmọ kan wá dé ṣe ti yé sìn now àwọn fóònù mi yẹn pẹ̀lú àìsí wọn mọ́ lọ́wọ́ mi tí mi ò ṣiṣẹ́ mọ́ láti January tí mi ò ṣiṣẹ́ àwọn ọmọ mi ó ti affect school wọn bí ṣe ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí exam táwọn ọmọ school ṣe kọjá yìí àwọn ọmọ yẹn ò ṣe lẹ́yìn bẹ́ẹ̀ mo ń rá àwọn owó kọ̀ọ̀kan mo fẹ́ ń padà Ìbàdàn mo pe lọ́ọ̀yà àwọn fóònù mi yẹn má lè ṣe lè ṣe mo fẹ́ gbá àwọn fóònù mi yẹn nígbà tí ó di ìyẹn táìmù yẹn wá gbà fún yẹn kó bá mi ṣe fún bá mi ṣe ìyẹn ní táìmù February yẹn mo sọ fún lọ́ọ̀yà pé báwo ni fóònù mi kankan because on the 30th of January ni arrest yẹn ṣẹlẹ̀ mo dẹ̀ padà sílé ní nǹkan bíi ọjọ́ kẹta ẹ̀ ọjọ́ kejì gan ọjọ́ kẹta ni mo dé láti Friday mojúmọ́ Saturday mo délé so mo wá pe lọ́ọ̀yà lẹ́yìn ìgbà yẹn tó sẹ́kọ̀ọ́ méjì bàbá lọ́ọ̀yà bá lè ṣe lè ṣe àwọn fóònù mi kankan wọ́n ní bí a kì í fáìlì ìwé sí court òdà mo lè sọ pé bá lè máa fẹ́ ṣe wọ́n ní iye báyìí ni máa ṣe 100,000 naira kí má àpòyẹ kí n sọ owó yẹn gan mo ṣáà fáìlì ìwé sí court ìwé tí mo fáìlì sí court ó wá lórí fóònù tí fi ń ṣe fídíò lọ́wọ́lọ́wọ́ yìí fún bí ọ̀sẹ̀ méjì kóòtù padà grant ìwé yẹn wọ́n sì fún wa ní order ká mo lọ fáwọn ọlọ́pàá pé kí wọ́n kó fóònù mi sílẹ̀ torí nínú fídíò yẹn nínú ìwé tá fáìlì sí court yẹn mo ṣàlàyé bẹ́ẹ̀ wípé mo ṣàlàyé síbẹ̀ bí fóònù yẹn ṣe pàtàkì sí ìgbésí ayé mi sí mo lè ṣàdéhùn fún kóòtù pé àtẹ́ntà bá ti nídìí nǹkan yẹn fóònù yẹn máa mú wá at any time so kò ní mi dẹ̀ ní sá nǹkan kan kóòtù sì grant yẹ kóòtù wá fún wa ní order ká mo lọ fáwọn ọlọ́pàá kí wọ́n kó fóònù mi sílẹ̀ order yẹn lè so lọ́yà mi pé mi pé kí n máa bọ̀ mo lọ sí Ìbàdàn mo dé Ìbàdàn àtèmi àti ìyàwó mi àdọ́hùn lọ́yà wa náà pàdé wa àdíbẹ̀ àmúlòsílẹ̀ àwọn ọlọ́pàá ní sẹ́ẹ̀b ní ẹlẹ́yẹlé ní sẹ́ẹ̀b àdíbẹ̀ wọ́n ní ọ̀dọ̀ ọkọ̀ làwọn wa o a ní láti ọkọ̀ lọ submit ẹ̀ sí CP office lẹ́yìn tó bá submit ẹ̀ sí CP office tán CP wa wá sign ẹ̀ then a ní láti tún submit kan ìyẹn copy ká fi copy mẹ́ta méjì so ká submit ẹ̀ sí legal office náà so legal ló máa wá fún àwọn ló máa wá int àwọn like ló máa send signal sáwọn táwọn ọjọ́ ọlọ́pàá ló fi máa wá kó àwọn fóònù mi sílé fún mi tí legal bá ti fún àwọn ní signal àwọn akọ́wọn fóònù yẹn sílẹ̀ kò sí táwọn fi ṣe ok kò sí wàhálà mo ní kò sí problem lọ́yà ní kalẹ̀ submit ẹ̀ gbà yẹn kalẹ̀ submit lọ́yà ní àwọn náà mọ̀ pé kalẹ̀ submit ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan fẹ́ gbígbà bẹ̀yẹn bí yà máa fún wa ní
mo ní kò sí wàhálà wọn lọ submit ẹ̀ ó fẹ́ẹ̀ tó bí ọjọ́ mélòó bí ọ̀sẹ̀ kan jù bẹ́ẹ̀ lọ ṣá lẹ́yà padà sọ fún mi wípé wọ́n ní CP ti sáyìn court order yẹn pé ok àwọn ti sáyìn ní CP office ó wá kú legal so làwọn àti káwọn legal náà sáyìn kó dẹ̀ fún àwọn ọlọ́pàá yẹn ní signal ọkọ̀ fóònù àwọn fóònù mi yẹn sílẹ̀ àrí títí Ramadan dé títí Ramadan tán so wọn kò sí ohun tó ń jọ bẹ́ẹ̀ àrí fóònù gbà mo ń padà Ìbàdàn èyí tí mo lọ ń jọ níjẹrin àbíjẹrin mo lọ sí Ìbàdàn sí tí mo lọ sí Ìbàdàn ìyẹn ló máa pé ẹlẹ́kìíje tí mo ti lọ sí Ìbàdàn torí fóònù mi ẹ dákun ẹ wo tí n fi ń lọ tí n fi ń bọ̀ kò sówó mi ò lówó lọ́wọ́ wàláì ẹ wo tí n fi ń lọ tí n fi ń bọ̀ tí n fi ń padà Ìbàdàn lọ máa bọ̀ ní díẹ̀ méje wàhálà yẹn pọ̀ fún mi ìnáwó yẹn pọ̀ so wọ́n ní legal sí lára mi ò ń bá legal máa jókòó tí wọ́n ti sílẹ̀ máa fi ṣú mi ò bá legal débi pé Ramadan parí aṣọ́dún túnú àwẹ̀ ọdún túnú àwẹ̀ yẹn àwọn ọmọ mi àtèmi àti ìyàwó mi àwọnulé à ń ṣọdún bí ẹni tí ó ti ṣọdún rárá ni àwọn ọmọ yẹn wọn ò lè jáde lọ bá àwọn ẹgbẹ́ wọn ta ní ọjọ́ ọdún túnú àwẹ̀ èmi fún alára mi mo wà lórí àìsàn lórí àárẹ̀ gbogbo gbà yẹn lórí àárẹ̀ ni mo wà bí ṣe ń bá kí mo ṣe báyìí mo ń fìlì àyà yẹn níbi ṣe ń sọ̀rọ̀ yẹn mi ò wá òkè bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí náà mi ò wá òkè so wọ́n ní tó àṣírí ẹ̀ fáyé kọ́ lóun bẹ́ẹ̀ bò mi ò wá òkè kéèsì yẹn ló sọ mí di bẹ́ẹ̀ tó dé kúnjẹ́ tó wá mú mi tó wá àrẹ́sì mi ọjọ́ yẹn mi wà òkè náà ohun tó wá ń ṣe mí sí kò ń ṣe mí tẹ́lẹ̀ ìgbà tí kéèsì yẹn ti wáyé ibẹ̀ tí ń ṣe mí tí mo ti ń fèsì lot pẹ̀lú fámílì mi nìkan ti bẹ̀ sí ń dìbò sí mi lára òru ọjọ́ kan nínú Ramadan òru Ọlọ́run jẹ́ kí tí kú lóru yẹn ìyàwó mi ló mú lọ hospital lóru ní nǹkan bí after 2 lóru lọ hospital mo ti lògùn ṣe gbogbo ẹ̀bọ̀ tí mo ní láti lọ ṣe àwọn test bọ̀ tó wúyẹ̀ nǹkan tí bá dúró kan sí máa fi oúnjẹ sílé fún ọmọ mi ni kí mi ṣàṣìwà bẹ́ẹ̀ náà ṣe jẹ́ ọmọ ìlà àwọn ẹ̀yìn jókòó sọ̀rọ̀ tí mo pọ̀ wá sáyé kò sí mi náà kọ́ máa lo life bẹ́ẹ̀ for now ṣùgbọ́n kò tó ṣẹlẹ̀ sí mi ó really affect mi gan lẹ́yìn bẹ́ẹ̀ ọdún tún àwẹ̀ lọ iléyá tún dé mo tún padà iléyá dé wọ́n ní ìyá lẹ́gà ti lọ sí mọ́kà mo tún jọgbà tó yá lọ́yà mi ò tẹ̀tẹ̀lé mọ́ lọ́yà fi èmi nìkan lẹ́kì máa lọ lọ́yà fi èmi nìkan lẹ́kì máa lọ lẹ́yà pé ṣé mo ti ń bọ̀ wà ní mo ti ń bọ̀ sa o okay safe journey gẹ́gẹ́ bí kọ́ mo wá pàdé mi ni wọ́n ní wá pàdé mi ní lọ́yà mi wọ́n ní wá so mo padà mo lọ sọ́dọ̀ wọn ọlọ́pàá yẹn lọ́yà sẹ́ndì ọ̀dà sẹ́ndì ẹ̀ sí mi láti court tó gbára sẹ́ndì ẹ̀ sí mi lórí fóònù mo ní láti lọ print ẹ̀ màá mú dání mo lọ sọ́dọ̀ wọn ọlọ́pàá mi náà fóònù yẹn gbà ó dá ọjọ́ kan mo ń padà bọ̀ látọ̀dọ̀ wọn ọlọ́pàá yẹn ìyẹn ní ẹlẹ́kẹ̀ẹ́fà tí mo lọ nìyẹn ó wá láti àárọ̀ tí mo ti wà ní Ìbàdàn lọ́dọ̀ wọn ọlọ́pàá yẹn mo jókòó títí mo wà ń ta ayé títí mi ò rí lẹ́gà wọ́n ní kí n dúró dé bí ìyá yẹn ṣì lè dé tó fọ́jú pọ́ láwọn padà láwọn fún mi wípé ìyá yẹn lè sí mọ́kà rẹ̀ ṣá ọjọ́ náà mo ń padà bọ̀ mo wá ń lọlé ó ti rẹ̀ mí gan gbogbo táìmì náà sì nìyí mo ti ń ṣègbésẹ̀ torí mo rí fídíò tẹ́lájọ́ kan lọ́mọ ṣe nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ oríṣiríṣi àmọ̀ràn ni mo gbọ́ lóríṣiríṣi omi ló wá kú sí lọ́wọ́ kí n mú èyí tó bá dà alájọ́ kan lọ́mọ pè mí wọn ṣe ọkàn fún mi wọ́n kọ́ ìbùsọ̀ di program wọ́n ṣe program fídíò yẹn ló wá kọ́ jáde àwọn yẹn wá sẹ́ndì ẹ̀ sí mi mo wo fídíò yẹn mo wá sẹ́ndì fídíò yẹn sí lọ́ọ̀yà mi mo sẹ́ndì sáwọn èèyàn kọ̀ọ̀kan náà ìwọ̀n lọ́ọ̀yà mi ló fi advice mi wípé lọ́bẹ̀ yá yẹn bí mi ò ní strength wọn lẹ́yìn tó fún mi láwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bọ̀ tí mi fẹ́ sọ̀rọ̀ yẹn kì í ṣọ̀rọ̀ internet ok mo wá ní lọ́ọ̀yà kẹ́yìn kan tó sọ̀rọ̀ gan èmi kan ti tẹ̀lé àmọ̀ràn tí ẹni fún mi èmi náà ti ṣiṣẹ́ tọ̀ gbogbo táìmì yẹn mo ti ń ṣiṣẹ́ tọ̀ bí ọ̀rọ̀ yẹn ó ṣe settle lọ́dọ̀ alájà mo ti ń bá alájà mo ti ń bẹ̀ wọ́n mo bẹ̀ wọ́n o kódà ibi tí mo bẹ̀ wọ́n dé mo kọkọ̀ sídà ní Lárúbáwá mo sẹ́ndì sálájà bí tí wọ́n kọkọ̀ sídà yẹn mi ò wulẹ̀ sẹ́ndì sálájà gan fúnra wọn mo sẹ́ndì sí bàbá wa Malam Yusuf Adépọ̀jù Malam wọ́n kó ipa tó pọ̀ nínú settlement yẹn bẹ́ẹ̀ àfàwà Sàádà bẹ́ẹ̀ Engineer Mubarak Adépọ̀jù bẹ́ẹ̀ bàbá wa Alhaji wa Ọ̀nà Òdodo TV bàbá wa Sheikh Labeeb Lagbaji
àtàwọn ẹlòmíì tó ní kí n má dárúkọ àwọn, wọ́n kópa púpọ̀ nínú ọ̀rọ̀ yẹn fún settlement tó fi dórí bàbá wa syndicate àwọn náà dá sí, Sheikh Al-Fulani, Sheikh Ọlárẹ̀wájú Al-Fulani àwọn náà dá sí, Alfa Saheed Shittu àwọn ò bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n mo gbọ́ pé àwọn náà dá sí, so Ọlọ́run ò fábùsì. So àwọn èèyàn lóríṣiríṣi, ṣùgbọ́n kí n má fọ̀rọ̀ gùn, níjọ́ yẹn tí mo kúrò ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí mò ń lọlé, ó ti rẹ̀ mí jọ́ yẹn, mò ń fìlẹ̀ àyà mi yẹn, mi ò wá òkè bí ṣe ń lọ, mo ṣe débi ẹnu ọ̀nà géètì tán níwájú lọ́hùn, bí ṣe ní mọ́tò kan tó yà wọlé nìyẹn, mọ́tò wò lélẹ́yìí, Alhaji Nabala Jako, mo ṣáà dé mọ́tò yẹn kọ́ páàkì sẹ́gbẹ̀ẹ́, lọ́ba ṣe báyìí sí mi lọ́kàn, ọṣẹ́ wọ́sẹ̀ mi lọ́kàn kí n wà, n bá lọ síbẹ̀, báyìí bá lájà ní fìdí balẹ̀ fún wọn nìyẹn. Òtítì jọ́ yẹn, àyà mi tó kan lẹ́yìn gbára mi tó kan títí yẹn, àyà mi gbọ́n láti inú, ilẹ̀ yẹn jó mi, ṣùgbọ́n mi ò ní choice. Alhaji wa sọ fún mi pé ó ti tán, ìjọ yẹn àkànjọ́ kan ti balẹ̀ níwọ̀nba. Ọjọ́ yẹn ìgbà tí mo kúrò ń bẹ̀, ìyá yẹn gan fún mi lówó mọ́tò 20,000 àjọ náà lọ́hùn. Ìyẹn fún mi pé ó yìí tán lóòótọ́. So àtìgbà yẹn, lẹ́yìn ìgbà yẹn mo lọ kóòtù, Alhaji ní kí n má wá sí kóòtù pé torí mo padà gbọ́ wípé wọ́n ní Alhaji ní wọ́n fẹ́ gbé ẹjọ́ yẹn kúrò ní magistrate ní Ìbàdàn, pé ọjọ́ tí wọ́n adjourn ẹjọ́ yẹn sí, which is May 5 ọdún tàwa nù rẹ̀, May 5 yẹn, wípé àwọn ọlọ́pàá yẹn wò wá sí ilé ẹjọ́ ní magistrate, wọ́n á sì bí aláya máa tẹ̀lé wọn wá, wọ́n máa withdraw ẹjọ́ yẹn kúrò ní magistrate, wọ́n máa tún mi arrest níbẹ̀, tí wọ́n bá tún mi arrest níbẹ̀, wọ́n máa wá gbé mi lọ sí Federal High Court nìbàdàn, máa gbé mi lọ sí Federal High Court nìbàdàn. So ọjọ́ tí wọ́n arrest mi ọjọ́ Thursday ni, Friday lọ gbé mi lọ sí court tàbí, but ọjọ́ yẹn kì í ṣe kí májíkì ni mo ti fi lọ sí prison, kì í ṣe májíkì tí wọ́n fi remand, kì í ṣe májíkì ni mo lò rárá o, mi ò lo májíkì, mi lágbára àwọn kan tí mo lò, Ọlọ́run ni. Owó tí wọ́n rí kú ẹsẹ̀ bí tí ẹlẹ́kẹsẹ̀ gbogbo wọn kì í yẹn torí wípé àwọn tó ní experience ti wà lọ́dọ̀ wa already, wọ́n ti bàbá ìyàwó mi kópa tó pọ̀, àwọn nílé ń bàdàn, wọ́n ṣe gbogbo ọmọ Ìbàdàn ni wọ́n gbogbo ẹ̀ pàfẹ́tì kíákíá. Owó ni bẹ́ẹ̀lì yẹn fi easy fún mi jọ yẹn. Ṣé ti yé sìn lótàrí mú kí ní yá fún mi ní ọ̀dọ̀ wọn tó bí ó ti ń gbé mi lọ lè fi dá mi padà tí ó fi ní kí n máa lọlé, kì í ṣe kí májíkì kan ni mo lò pé agbára kan ni mo lò ní anybody àfọlọ́hun. Wọ́n wá àjọ ẹjọ́ yẹn sí on the 5 nìyẹn, mo wá gbọ́ wípé wọ́n fẹ́ gbé ẹjọ́ yẹn fún un bẹ́ẹ̀ lọ sí Federal Court. So automatically màtàdé padà dáadáa ti sẹ́kọ̀ọ́ wọn ti gbọ́ àwọn bá mi fa àwọn kan mọ́, àwọn ti foríjì mi, inú mi dùn, ṣàdúrà fún ìyá náà ṣe dáadáa fún mi, mo ṣe dúpẹ́ lọ́wọ́ wọn dì sí náà lájà burú nìkan ìlágbára Ọlọ́run. So ìgbà mo tún rí ẹnìkan tó náà tún ṣe fídíò wípé àbáwá ìmáàmù Ògbómọ̀ṣọ́ pé mo pè wọ́n ní ọmọ àparò, ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, ìdààmú kan ni mo wà nú ẹ̀, ṣé máa tún lọ fèsì ìdààmú yẹn náà ni. Mo tún gbọ́ pé yẹn náà bọ́jà pé ọjọ́ kóòtù mi yẹn náà làwọn yẹn tún gbé láti wá arrest mi, gbogbo mi náà bẹ́ẹ̀ lára mi tí lè máa arrest ilé lè gbé lọ sí ayé pa mí ni. Malami Yusuf Adépọ̀jù torí mi lọ sí ọ̀hún yẹn sí ọ̀dọ̀ ìmáàmù, ọ̀dọ̀ yẹn ṣe parí, kò iṣẹ́ kan lọ padà, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta, gbogbo yẹn náà kò sẹ́tù, mo ṣàpọ̀lọ́ di fídíò léraléra ìyẹn lọ. Now ẹjọ́ yẹn wọ́n tó wà jọ́ ní ẹjọ́ yẹn sí kóòtù mi, which is 29 of July, mo lọ kóòtù, ọjọ́ yẹn gangan lọ́rọ̀ yẹn wá kúrò ní kóòtù. Ṣé wọ́n yí pé mo sọ yí pé mo ti gba ọ́dà kan láti February, òun ni ọ́dà yẹn ni láti February, ọ́dà yìí wọn kàn táì, but àwọn ọlọ́pàá yàn kú fún ìyẹn lẹ́bi kọ́ lọ́jọ́ pé wọ́n ní legal auxiliary land. Ok, nígbà tó yẹn wá parí ní magistrate court nísìn, ti parí ní magistrate court, so magistrate ń sọ wípé kí wọ́n lọ kókó dóyìn tí wọ́n ti discharge mi ní on the 29 of July ìtàṣe ṣetán yìí, wọ́n ti discharge mi ní court pé kò ṣẹjọ́ mọ́, wọ́n ti struck ẹjọ́ yẹn out of court, then wípé káwọn ọlọ́pàá yẹn kọ́kọ́ àwọn fóònù mi fún mi with immediate effect, which is Infinix Note 40 Pro àti Infinix Note 30. Lọ́yà iṣẹ́ ń túre o, kí lè máa ṣe báyìí, wọ́n ní kí n máa lọ́lé, àwọn máa lọ gbà pé ó sì easy báyìí, àwọn máa lọ gbà kí n máa lọ́lé, wọ́n máa sẹ́ndì ẹ̀, mo ní máa wò lè sẹ́ndì ẹ̀ sí mi, dáàdì ìyàwó mi ibi tó ń gbèrè Ìbàdàn ni wọ́n, so máa ní kọ́ wá bá yín, so wọ́n bá yín, ẹ bá gba fóònù àmì kò fún wọn, àwọn náà wọ́n sì máa dọ́dọ̀ mi ní Èkó ń bí, mo tún lè wà. Mo fún lọ́yà ló tún yẹ kí n fún lọ́yà, ṣá kí n má fọ̀rọ̀ gan, lọ́yà tún lọ gba ọ̀dà, wọ́n mú lọ́jọ́ Friday, èyí tó lọ lọ́hùn kọ́ ni, àbẹ́dà ìṣetán yìí, ní èyí tó lọ lọ́hùn, èyí tó lọ lọ́hùn ni, wọ́n mú lọ sọ́dọ̀ wọn ọlọ́pàá yẹn, lọ́yà yẹn sì pè mí, wọ́n pè mí, ìgbà yẹn ni mo múra sí lọ sí Jímọ̀ lọ tèmi bí, wọ́n pè mí, wọ́n ní àwọn ti wà ní ọ̀dọ̀ wọn ọlọ́pàá, wọ́n ti lọ fún wọn ní ọ̀dà àkọ́tì náà, wọ́n kọ́ àwọn fóònù mi sílẹ̀ ìgbà kan àwọn kan, ṣùgbọ́n wọ́n sọ pé àwọn ọlọ́pàá yẹn sọ pé àwọn ní issue, legal office wá ti fún àwọn ní signal, àwọn kò fóònù sílẹ̀. Kí lẹ máa ṣe báyìí bá lọ́yà, wọ́n ní ohun tó ṣẹlẹ̀ ní wípé fíyẹ́ kí n sọ yẹn,
àwọn ọlọ́pàá yẹn sọ báyìí láwọn lẹ́gà yẹn sọ báyìí pé kí lọ gẹ́tì nǹkan báyìí ní sórí bẹ̀rẹ̀. Mo ní bó mo ti fẹ́ rí but ẹmọ kó ṣẹlẹ̀ màá gbìyànjú agbára mi. Wàláhì tàláhì ìsúnmọ́ bìlà láàárọ̀ ọjọ́ yẹn mi ò fi gàrí lásán kan inú. Mo sọ fún yàrá máa gẹ́tì ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní gbìyànjú. Ó ní spíkà kan. Spíkà yẹn mo rà nínú Ramadan nìkan ra spíkà yẹn fún wa ká fi máa ṣe wáàsí nínú Ramadan. Ara spíkà yẹn ní almost 250,000 naira. Mo sáré bí fọ́sẹ̀ lè lórí mo ta spíkà yẹn. Àbá lọ́yà ẹ̀lú sà wọ́n ní ẹ̀lú ní kí ní èso wà lọ́wọ́ mi bá náà yé ṣe wọ́n ní kí n lọ síbẹ̀ àwọn sí lára mo ṣe gbéra nìyẹn. Wọ́n fún mi send nọ́mbà lẹ́gà tí wọ́n lọ bá tó jẹ́ aṣojú màmá lẹ́gà abẹ wọ́n send sí mi. Mo pe bàbá yẹn mo ní bàbá má bínú sà mo bọ́ àṣọjọ́ yín sìn yìí o wọn ní òkè wọn mo retí mo lọ sí Ìbàdàn mo gbéra ó di Ìbàdàn kẹlẹ́lẹ́ kó tó di kí mo lọ́jọ́ yẹn ọlọ́pàá tó já IPO mi wọ́n pè mí wọ́n ní ẹ̀dọ́ afá nínú ẹ̀yàsà wọ́n ní báwo ni fóònù kí ló kọ fóònù ẹ̀yẹn mo ní Infinix Note 30 àti Infinix Note 40 Pro ni wọ́n ní òkè mo ní send signal sí ni wọ́n náà ọtí send sáwọn òkè mo ní àwùdásá ní mi dùn sẹ́yìn sáré bọ́sọ̀ náà ọjọ́ òní ẹ̀ náà ṣé mo ti rántí mọ́ báyìí ló ń pa ẹlẹ́kún. So ọ̀rọ̀ yẹn tó pààyàn lẹ́kún lóòótọ́ èmi kan fi ní sọ̀rọ̀ igun pa mí lẹ́kún ni wọ́n mọ́ ojú mi ti rí. Ok ọlọ́pàá yẹn wá sẹ́ndì fóònù yẹn sí pọ́n sí fóònù méjì náà ni lórí fóònù wọ́n snap wẹ̀ ọwọ́n sí fóònù méjì náà ni mo wá sọ wọn pé bẹ́ẹ̀ ni òun ni yẹn inú mi dúkú fẹ́ gba àwọn fóònù mi. Nígbà tí mo dé Ìbàdàn mo ti dé legal office bóyá ẹ̀ àṣà ẹ̀kẹ́ kí wọ́n máa ń tọ́ ní kìlọ̀ bá ìyẹn sí ní pòkè ṣé báwo ni ṣé ọdún sọ fún mi nǹkan tí máa ṣe mo ti sọ fún mi ṣe rẹ́ẹ̀dì ẹ̀wà wọn ní pòkè. Ó wá pẹ́ nìkan wá sọ fún mi bẹ́ẹ̀ náà tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ lẹ́gà làwọn náà wípé ẹjọ́ wo nìyẹn ẹjọ́ ẹlẹ́gbẹ́já ẹjọ́ mi àti ti Alájà Kaola ni ẹni sọ pé ara kò lè ẹ̀ sílẹ̀ má lè sin signal kan ọjọ́ yẹn wà ní court ní federal court federal court òkè federal court bó tún ni Alájà ò ṣèjọ́ mọ́ ìyá yẹn ti ó lè Alájà tó fà mí ní nǹkan tó jẹ́ pé ó tún dáa kan ìyá yẹn sọ fún mi pé bí àwọn ọmọ mi pé mo bí àwọn ìkíra wo school àwọn bá wo school àwọn wípé tó bá tẹ́ mi lọ́rùn bọ́dí wa ń bẹ̀ àwọn mi máa ń pọ̀ lé ka school lọ́dọ̀ àwọn tó dẹ̀ lè máa kí lọ́dọ̀ àwọn máa sanwó school àti ewúlé kí wọn kọ́ máa gbọ́dọ̀ wọn bẹ̀ pé ní bọ́dí àwọn kókò sí wàhálà pé má wọlé. Ìyá yẹn ọfà mi ní nǹkan yẹn ṣé tó ń bínú nìyẹn ẹni tó ń bínú ní ṣe rí yẹn fún yàn ó dẹ̀ yẹn sọ wípé má wọlé má dẹ̀ help ẹ̀ kó sọ wípé nǹkan yẹn ti affect health mo ní ti affect ẹ̀ má help ẹ̀ ìyá yẹn tó mi fẹ́ lójú nínú ọ̀rọ̀ yẹn ìyá yẹn ṣá ní kúkúrú èdè wọ́n ṣe dáadáa Ọlọ́run ò fábùsì lóyà yẹn wọn ẹni tó wà lẹ́yìn tó jẹ́ prosecutor mi yẹn ohun tó wá sínú ẹ̀ tó ní kí lọ báyìí but ìyá yẹn gangan tó jẹ́ prosecutor àgbà ló sínú ọgbà àwọn tó wà ń bẹ̀ ìyẹn lẹ́gà mi prosecutor lẹ́gà ìyá yẹn gangan ló sínú ọgbà àwọn tó wà ń bẹ̀ ìyá ẹni yẹn náà sọ mi wípé wọ́n máa ti lè send sínú ọkàn wípé ẹjọ́ wà ní federal court kódà àwọn ti padà lẹ́mìtì lọ sí federal court pé mi ò yọjú ni mo ní lọ sí federal court lẹ́mìtì bò mo ní Alájà òṣèjọ́ mọ́ ebi tẹ́gbẹ́ mi náà ní magistrate court ó dẹ̀ ti parí bẹ́ẹ̀ òṣèjọ́ kan nínú àmọ́ òṣèjọ́ mọ́ ẹjọ́ yẹn tí mo wà ní kóòtù ní magistrate court ní 29 July Alájà àgbà tí mo ṣe tán mo pàlájà bẹ́ẹ̀ wọ́n gbé kọ́ọ̀lù mi ni mo kí wọn ṣàdúrà fún wọn lóyà mi kan kí wọn ló tó wá kù ẹni wọn sọ wípé tó bá lè ṣètò bẹ́ẹ̀ kí ni èrè tàwọn tó bá lè ṣètò bẹ́ẹ̀ kí lè máa ṣètò ayé ọ̀rọ̀ mo ní ọ̀rọ̀ mi ti wíyá pé wọ́n fi ń ṣeré ni èyí táwọn yìí pẹ́ jù ìyá tó jẹ́ ìyá lẹ́gà yẹn ló bá wọlé àwọn náà ni báwo ni ọ̀sà kì í mú ní alánímà wọ́n ní kí ló ṣe lè mú wákàlà ìmúṣe fún wa wọ́n ní ẹjọ́ yẹn wà ní federal court federal court bò ṣé yẹn máa ń lẹ́jọ́ kan ní kóòtù méjì kí ni yẹn kàn ń da ọpọlọ mi orúnjọ yẹn gbà ẹjọ́ yìí wà ní the same case mo lọ ń jẹ ní magistrate court the same case ní the same case ní federal court as in how so mi mọ kí ni yẹn da ọpọlọ mi rú gan Alájà sọ fún mi wípé Alájà Faraon sọ fún mi wípé àwọn tí ní káwọn lọ́yà àwọn olùjáwọ́ náà kéèsì ẹ̀ báwọn òṣèjọ́ kọ̀ọ̀kan mọ́ ìyá yìí sọ bẹ́ẹ̀ kí ni yẹn wá ń fún mi ní edic pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n rẹ̀ pé bọ́ àti pé náà mi ò mọ̀ pẹ́jọ́ kan wà ní federal court mi ò lọ́yà mi ò sọ fún mi ò rí ẹni bí i ọ́sàf mi níbi kàbọ́sàf lọ́yà àbọ̀sọ fún lọ́yà mi ò gbọ́ bó ti wá rí ìkùtù yé mi o ìyẹn ṣá lọ́nà dá fóònù mi dúró ẹ wo bí ṣe bá yín sọ̀rọ̀ ibi tí mo wà yìí oṣù parí oṣù yìí ni mo ní kébí kúrò nílé ìlú máa parí ọ̀sẹ̀ fún mi gbé ìmọ̀ gbalẹ̀ mi ni mo sanwó ẹ̀ iṣẹ́ ni mo ń ṣe ẹnikẹ́ni kan yí bá pé ẹnìkan ló ń gbó fún mi kí n máa fi sanwó lé ara iṣẹ́ online tí mo ṣe ni mo ń ṣe èyí mo wà ní meeting ní rọ́bítọ́tù àyímà wàlẹ̀wàlámà fún gbogbo League of Imam and Alfas fún gbogbo ohun tí ń jẹ́ ìwúrí kan
mo wà ní mítìnì lẹ́nìí, mo ta kúrò mítìnì la lọ sí ọ̀dọ̀ bàbá wa lájàsà tìlú lágàsà tó ṣe jẹ ní nǹkan bí jẹta àbí jẹrin. So ìyàwó mi bá pè mí pé láńlọ́ọ̀dù mi wálé báyìí ó ti try, mo sanwó kan fún ẹni jẹ́ mẹ́ta yìí, bọ̀ mo ti lo owó yẹn, mo ti lo ọjọ́ owó yẹn kó jẹ́ kí mo san. Mo ti wà confused, mo ti fẹ́ ṣe bí mo ti fẹ́ ṣe. Lọ́yà sọ fún mi sìn wípé àwọn máa lọ síbẹ̀ yẹn jọ Monday, which is ọ̀la kọ́ nìyẹn, àbí Tuesday, páwọn lọ síbẹ̀, àbí Wednesday àwọn lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá, àwọn fẹ́lẹ̀ ló ń ṣẹlẹ̀. tó bá ti ní ọkàn àwọn bí a máa tún fàìlì ìwé sí kóòtù ní kóòtù bo ní fẹ́ fàìlì ìwé sí owó dà. Mo tún gbọ́ pé lọ́yà mo fún àwọn èèyàn nọ́mbà lọ́yà àbúkọ́ lọ́yà mo gbọ́ pé lọ́yà sọ pé bí àmì ò fẹ́ náwó, owó ti fẹ́ ná dà, kò dẹ̀ sí owó kan tí lọ́yà fi kí n ná, màá tiraka máa ná ni, ayé mọ́ nǹkan tó ń dé ta náà, láwọn nǹkan mi tí mo ti ní, àwọn nǹkan mi tí mo ti gbé ta, ẹ wo freezer mi tó wà ní, mi ti freezer mi wà mi ti ta náà, kí ni ayé mọ́ nǹkan mi ti gbé ta, àìmọye. Bàbá wa Rasul Oníbùdó wọ́n ní just request for the letter of withdrawal of case from Alaja. That way you would have something to tender to the legal department and the prosecutor when next you go there. A ti request fún lọ́dọ̀ Alaja torí kójú iná wọ́n struck out of court ní magistrate. Ètò mo lọ lọ́dún the 5 of May. Prosecutor sọ wípé kí n sọ fún Alaja pé tó bá yẹ ká fẹ́ withdraw àti settle kọ́kọ́ lẹ́tà ẹ̀dì wọn kókọ́ fi kọ lẹ́tà sí magistrate pé àwọn settle kókọ́ fi kọ́. So mo sọ fún lẹ́yìn ìgbà yẹn tí mo ṣe àbọ̀ Málàmù sọ̀rọ̀ torí Málàmù ni ó wà láàrin, Málàmù ṣe dáadáa o, do àwọn èèyàn kan sọ̀rọ̀ kan but èmi ò jókòó sórí ọ̀rọ̀ yẹn, bọ̀ Málàmù wọ́n ṣe dáadáa o. Èèyàn mẹ́ta má gbàgbé wọn nínú ìgbésí ayé ẹ̀. Ẹni àkọ́kọ́, ẹni tó fi ẹ́ sínú ìṣòro má gbàgbé ẹ̀, tó mọ̀ pé òun ló ṣokùnfà ìṣòro rẹ̀ má gbàgbé ẹ̀. Ẹni kejì, ẹni tó dúró tí ẹni gbà ṣòro má gbàgbé òun náà. Ẹni kẹta, ẹni tí ó ní pé gbàtí ṣòro dé ẹjọ́ ń jẹ ní ọjọ́ ń wà ní ẹjọ́ wà ní òun gbàtí ṣòro dé ó sá fún ẹ má gbàgbé òun náà o. Kò sẹ́ni tó wà pẹ̀lú mi tó wà ní ìṣòro tí mi ò kí n dúró tí, kò sẹ́ni náà, mi ò tí rẹni náà, ẹ wo Yẹ́límọ̀ yìí gbogbo olùmọ̀ yìí pé màá ti ògbà tara wa lórí kó ń bún àgbàlagbà ó ń bún àgbàlagbà ó ń fa àgbàlagbà yá náà ni. Kò sẹ́ni tí ó mọ̀ pé màá ti ògbà tara wa. Mo ṣe fídíò rẹ̀ ní mẹ́ta, mo sọ̀rọ̀ kọ́ jọba àbẹ̀bẹ̀ torí mo ọkọ̀ tó wà ní wàhálà yẹn pọ̀, wàá jẹ́ pé gbẹ̀mí lẹ́nu èèyàn ni. Ẹ jọ̀ọ́ torí tọlọ́run, gbogbo ẹni tí bá mọ̀ pé ní bá mi bí Alájà, ohun táwọn lẹ́gà yẹn tún sọ fún mi sìn ni wípé tájà bá pe àwọn Alájà fi pe àwọn pé kò sí ìṣùmọ̀ àwọn ò ní hesitate kankan. Ṣùgbọ́n èmi prefer nǹkan tí bàbá wa sọ yìí, letter of withdrawal wáyé. Àti lóòótọ́ Alájà mo gbọ́ pé wọ́n busy gan, wọ́n ṣe meeting ìjọ́ tí mo pè wọ́n gbá àkọ́tù yẹn náà, wọ́n busy ìjọ yẹn náà, wọ́n ní kí n fọ́n 2 hours time tó pé àwọn, but after 2 hours time mo pè wọ́n dẹ̀ pick gẹ́gẹ́ bí àdéhùn wọn, but ìyá yẹn busy. Ìyá yẹn ò ṣàbúrú ní ọ̀rọ̀ yìí o, kò sẹ́ni tó máa yé tó ní bínú wọn, èmi ò dẹ̀ kí n ṣọmọ bẹ́ẹ̀. Gbogbo ìjà tí mo ń jà àgbàlagbà ìjà wọn pé ẹ fi wọn báyìí sílẹ̀, wọn ò deserve ìyẹpẹrẹ. Bí ọkì tí a bá kan bá sọ̀rọ̀ ìlú fẹ́ ṣe lọ́dọ̀ àbí ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ láàkáyè bẹ́ẹ̀ lọ, but ẹ wo ẹ̀yà dàkùn torí tọ̀lọ́ ohun tó dẹ̀ di ọ̀rọ̀ kéèsì ilẹ̀ nígbà tọ́rọ̀ yẹn kọ́ ṣẹlẹ̀ níjọ́ kìíní àná, mo kò lẹ́ni tó takò ẹ̀ tó kọ́ gbé ọ̀rọ̀ yẹn jáde wallahi. So ẹ ṣe ká fi ibẹ̀ yẹn sílẹ̀ ọpọlọ nígbà bá débi ọ̀rọ̀ ká ṣe kéde ká fọ. Mo bẹ̀ wá ní gbogbo ẹnikẹ́ni tó bá lè bá mi bẹ̀ Alájà lẹ́ẹ̀kan sí ó jọ àwọn kíní ti really affect ìgbésí ayé, ó sì affect a lot. Ṣé fẹ́ yẹ kí lọ wá bọ̀ kí lọ jalè ni? Mo máa ń ṣiṣẹ́ ohun tó máa ń ṣiṣẹ́ ni mí. Ṣé fẹ́ yẹ kí n lọ gbé nǹkan ní nǹkan ni? Olùsí lójú mi. Mi ò níwà burúkú lọ́wọ́, mi ń ṣe láburú èèyàn. Ohun tí fi ń ṣiṣẹ́ ó ti gbà lọ́wọ́ mi yìí, mi ń ṣe yahoo but online tí mo ń ṣe, àwọn tí mo ní nọ́mbà, àwọn mi nọ́mbà anybody lọ́wọ́ ìbàyẹn, fóònù ilé tètè ń wí, fóònù yẹn capacity ò tó nǹkan. Mi ò tó wà okay. Àbíkọ́ yóò jẹ́ kí n block ẹni yìí. Ṣé ní àwọn ẹni tí wọ́n bá sọ̀rọ̀ lálẹ́ yìí lọ gbé kíní agun tí mò ń lóyìn lọ gbé wá fún mi bẹ́ẹ̀. Torí Ọlọ́run lábẹ́ ibẹ̀ ẹ bá mi bá Alájà sọ̀rọ̀ sílẹ̀ ẹ̀kan sí torí tọ̀lọ́ ẹni bá dà mí bẹ̀ wọn. Mo ń pè wọn náà wọn pick. Amálàmù náà àwọn náà busy nígbà Amálàmù sì parí pọ̀ jù. So ẹ jọ torí tọlọ́run àtàlẹ́ bá mi ẹni bá dà mí pè wọ́n bẹ̀ wọ́n, mo bẹ̀ yín torí tọlọ́run. Gbogbo ẹni tó bá ń bínú ẹ dákun má bínú, ẹ fi ṣàforíjì fún mi, ọmọdé ló ń ṣe mí, mo ní ìṣòro ẹ̀ mọ́. Ẹ wọlá Ọlọ́run, ẹ wọlá Ànábì, ẹ wọlá ìyàwó mi, ọmọ ọlọ́mọ ni, ọmọ Ìbàdàn lòun náà, Ìbàdàn ni.
ẹ wo láwọn ọmọ kéékèèké tí wọn mọ kankan, ẹ ti ẹ wo bí àwọn ti ṣe wọn kò tó dùn mọ́ yín lórí ẹjá kan tó lọ àtàlójú àwọn Muhammad sallallahu alaihi wasallam. agunmu yẹn lè fún ilé bí àlẹkùn ẹhìn tó tẹwò agunmu tí mo ń lò rè, agunmu tẹ́ ń wo èké oníṣẹ́ fún ọkàn ní o, ọkàn ló ń ṣiṣẹ́ fún ọ tí fi ń dí ìbáyìí má tẹ́kùn tí máa ṣe báyìí òun ló ń ṣiṣẹ́ fún. tí bá kàn jáde bá tún ti mo kàn ń sọ̀rọ̀ tí mo kàn ṣọ́kọ̀ akínní gbà mo kàn ṣọ́kọ̀ akínní kò sí wá pé èèyàn ní kinní kan but like bí ìgbà tó yí pé arrest yẹn dàbẹ̀ gẹ́gẹ́ bí sálíbù níbi ayé olúwa ẹni ẹ̀yin ní kí ó ti yé yín wà lábẹ̀yẹ mi sọ́dí bẹ́ẹ̀ lọ ẹ jọ torí tọ́lọ́ ọmọ bẹ̀yìn ni ẹ̀rọ ìgbà alájálẹ̀ kan sí wọ́n sọ fún ọlọ́pàá ìpọ́nyẹ̀ dáhùn fóònù mi fún mi kí n máa bá tèmi lọ nínú àgbèsè ayé mi ìyẹn jábàlá bẹ̀yìn. ẹlẹ́kejì ni wípé gbogbo ẹni tẹ́ bá ní ìrànlọ́wọ́ tẹ́lẹ̀ ṣe fún mi mo ní ìdíyẹ báyìí ibi tí mo wà yìí mo ní láti kúrò nílé tí mo wà yìí ẹ jọ torí tọ́lọ́ mo dẹ̀ ní láàrin ní before next week níbi tí mo wà yìí landlord ń wá síbí ìyàwó landlord náà wá síbí wọ́n ṣe o Allahu Akbar mo ń ṣàánú fáwọn èèyàn mi ò ní o but àwọn èèyàn mọ̀ èkó máa ń pa àwọn èèyàn lẹ́rìn mo bẹ̀yìn torí tọ́lọ́run ni ẹ jọ torí Ọlọ́run mo tẹ́lẹ̀ máa ní kó lè ṣèrànlọ́wọ́ kan fún abí méjì torí Ọlọ́run alẹ́ ni mo bẹ landlord pé lóòótọ́ ẹ ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní quick notice inú ilé wọ́n jáde olóòmà bá lọ́sẹ̀ fún mo ń gbé 400,000 mo ń san lọ́dún níbí 400,000 tí mo ń san lọ́dún níbí ìbáyìí yẹn nígbà tọ́lọ́ yẹn ṣẹlẹ̀ ní nǹkan bí oṣù kẹta ọdún láti lè wá sọ fún mi wípé àwọn 400,000 kan wọlé mi mo ní kí ló dé tẹ́lẹ̀ 400,000 kan wọlé gbogbo tí mo ṣe dé ìbàdí kò tí ju ọdún kan àtàbọ̀ lọ tí mo ṣe ń lò lọ mi ò sí lọ́dún méjì mi ò sí lọ́dún mẹ́ta ẹ ti ń fọ 100,000 kan wọlé mi mo ní mi ò ní 100,000 naira o so nígbà tí ẹ fẹ́ gbálẹ̀ lọ́wọ́ yín náà ẹni ẹ máa ṣe gbé ẹ máa ṣàwónú ẹ ṣe omi ò sínú ẹ àṣìmọ́ ni máa bómi kiri máa pọ́n mi kiri ni ẹ ṣe omi ẹ kò ṣe àwọn kíní páìpù kẹ̀kẹ́ kọ́ni pé wọ́n kíní washing ìtọ́ máa ń fọ́bọ̀ yẹn kọ́ni pé wọ́n kíní yẹn náà washing base so ó wà ń bẹ̀ ó kò wà ń bẹ̀ bí camouflage ni kò wúlò torí páìpù sí díẹ̀ like àṣìmọ́ àkábọ̀ síta máa fọ̀ ni ẹ wá ní máa gba 500,000 lọ́wọ́ mi lọ́dún mi ò lágbára yẹn ẹ ṣàmọ̀ tó ṣẹlẹ̀ sí mi wọ́n tọ́jú fà náà nìyẹn the next ni wípé wọ́n ni màá dé mọ̀ pé kí n ti sọ wa tí màá ti lè sanwó yẹn kí n jáde kì í bá kí mo jẹ́ lówó owó tí mo jẹ́ gan lẹ́jẹ́ mẹ́ta mo fún lówó kan but owó yẹn mo ti lówó yẹn màtọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo ti lówó yẹn so mo ti jẹ wọ́n lówó mi ló wá pè mí lálẹ́ yìí sí wípé mo ti ṣàdéhùn fáwọn pé ní má wọ̀rẹ́ mo ṣáà tún bẹ̀ lálẹ́ yìí ni ó jọ ó fún mi ní like ìparí oṣù yìí ó ní ìparí oṣù mo dárúkọ òun náà fẹ́ lówó ní iṣẹ́ máa bínú mo dẹ̀ ń bẹ̀ wọ́n pé kó dákun àti lọ́gbà lé mi ò lè sí lásìkò yìí àwọn létí mò ń rí náà ẹ máa gbọ́ 900 950 gbogbo àdúgbò yìí sì nìyí ẹ̀ lílé èrò oníkálukú ti convert ilé ẹ̀ àti lè rí èrò mú sí onílágbára so oníkálukú ti convert ẹ̀ so tó bá rí bẹ́ẹ̀ ẹ̀ ṣì ní sùúrù ṣé tí bá ti wọ́n bẹ̀rẹ̀ alẹ́ ẹni torí Ọlọ́run àìpẹ́ ìkí tó bẹ̀rẹ̀ fídíò yìí ni ẹni torí Ọlọ́run sà ǹjẹ́ tí bá fún yín lówó tí mo jẹ́ yìnyín kí n kó bí oṣù mẹ́fà tí bá fún yín lówó oṣù mẹ́fà mọ́ títí December ṣé ẹ lè gbà mọ́ ìpín oṣù mẹ́ta lókun fún mi tí máa lò lé tí máa kúrò kí máa fi máa wá owó tí máa kúrò kí tó kúrò wọ́n ní kìtẹ́ kọ́sọ́nà tó wà lẹ́nu kò sí ní pé bóyá mo lè ṣùgbọ́n torí Ọlọ́run bẹ̀ wá ẹ̀kí pa account number fẹ́ntà fẹ́ràn mi lọ́wọ́ lórí ẹ̀ 01 ẹ̀rẹ́gùn pé kí n fi sọ́dà comment section náà fẹ́ntà fẹ́ràn lọ́wọ́ fún mi lórí ẹ̀ tábà sọ fún mi pé mi náà wọ́n wá nídìí ẹ̀nà lọ́wọ́ báyìí tí wọ́n sọ pé kọ́wọ́n èèyàn mi lọ́wọ́ báyìí nǹkan máa jẹun torí péjì mi mo fi ń gba fíṣẹ̀ bí láì fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni Ọlọ́run wà 01 56 96 04 35 01 56 96 04 35 01 56 96 04 35 Union Bank ní báńkì yẹn Union Bank ní báńkì yẹn Union Bank ní báńkì yẹn 01 56 96 04 35 Union Bank ní báńkì yẹn mo ti fi sọ́ndà comment section lórí Arisala TV mímbì 01 56 96 04 35 Union Bank bẹ́ẹ̀ ṣe ń wò mí ju kámẹ́rà tẹ́ ń wò mí ẹ̀wọ̀n ojú ẹ̀ wà fáyìn ojú ò fáyìn ojú ò fáyìn mo zoom kámẹ́rà yẹn ni o mo ti rò wàláì mo rò gan ni o ẹ wọ ìrìn aṣọ ìlápòjúwe
ọ̀nà àṣẹ màtàbá mi rán ó mú mi lọ́rùn báyìí ni yes mi ò wọ́n yá mi èmi ni mo rà tí mo rán ó mú mi lọ́rùn bàbá nílẹ̀ nísì ẹ̀rí àlìfítínátù ashaddu minal qatli fìtínà lè ju ikú lọ wal fitnatu akbar minal qatli fìtínà tóbi ju ikú lọ ẹ dákun torí tọ́lọ́run gbogbo àwọn nàìjíríà lágbára Ọlọ́run ìbànújẹ́ sì ní bá wa ẹ jọ̀ọ́ àkáǹtì nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 0156960435 Union Bank ní báǹkì yẹn Ọlátúnjí Sodiq nọ́mbà mi tẹ́lẹ̀ pè sí 08125284646 WhatsApp nọ́mbà mi náà ni 08125284646 WhatsApp nọ́mbà mi náà ni ẹ sì lè pè direct bọ̀ kò ń ṣe nísìnyí o mo fi ń ṣe program lọ́wọ́ yìí kó má lọ affect fídíò yẹn kì í ṣe nísìnyí mo sọ síta torí Ọlọ́run ohun tó ṣẹlẹ̀ sí mi tí mo ń face tó bá pẹ́lú mi ni àti wà depressed wallahi tallahi summa billah ṣáwọn nǹkan tí mo ti fọwọ́ mi kó jọ tó lọ ni àì business mi tó ṣubú ẹ dáhùn torí tọ́lọ́run bẹ̀ wá ni ga o gbogbo ẹni tẹ́ dúró tì mí mo kí mo sì dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń bú mi náà tẹ́ ń mọ́ kí mi mo kẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ yín náà mo kẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ yín náà ẹ ṣé Ọlọ́run san yín lẹ́san ẹ̀yin pages tẹ́ ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ tí ó sì mo kẹ́yìn náà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ní oore mo kí yín o mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun o Ọlọ́run dúpẹ́ fún yín lágbára Ọlọ́run Ọlọ́run dúpẹ́ fún yín lágbára Ọlọ́run owó tí mo nídìí pọ̀ ṣùgbọ́n kìtì ẹ̀sọ̀ ọ̀rọ̀ léyìí mo fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ lọ àti ẹ wo subhana rabbika rabbil izzati amma yasifun wassalam ala al-mursalin walhamdulillahi rabbil alamin síbẹ̀síbẹ̀ náà lẹ́ẹ̀kan sí mo bẹ̀ ìyá wa alhaja wa Kafila Tukawula Ummul Mu'minat alájà ẹ má bínú lẹ́ẹ̀kan sí torí tọ́lọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá ń bínú ẹ dákun ṣàforíjì ẹ má bínú torí tọ́lọ́run àtànàbí ẹ dákun torí Ọlọ́run ẹ̀mí mi dẹ̀bálẹ̀ nìyẹn ṣùgbọ́n kámẹ́rà yẹn bá dẹ̀bálẹ̀ má rí mi ṣùgbọ́n mo bẹ̀ yín torí tọ́lọ́run tàbí wa Muhammad ẹ̀jẹ̀ kò lọ tó dórí mọ́mú wa Ògbómọ̀ṣọ́ ẹ má bínú kárí gbogbo ẹni tó wá mọ̀ kó lè má bínú gbogbo yín ni mo bẹ̀ ẹjọ́ torí tọ́lọ́run Ọlọ́run bò ní fi wá sílẹ̀ Ọlọ́run bá dúró tó kọ̀ọ̀kan wa Ọlọ́run sì ní pa wá lẹ́kún gbogbo ohun tí kò wá ń fẹ́ tá ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ṣe fún wa lóore èyí tá a fẹ́ láburú Ọlọ́run ní ìṣẹ̀dá fẹ́ ní kọ̀ọ̀kan wa wala hawla wala quwwata illa billahi al-azim ẹjọ́ torí tọ́lọ́run account number yẹn lẹ́ẹ̀kan sí tó máa lọ 0156960435 0156960435 Union Bank Ọlátúnjí Sodiq nọ́mbà mi tẹ̀lé pè sí nọ́mbà yẹn náà ló ní kí n mọ́ àkáǹtì yẹn òun náà ní 08125284646 ó sọ ọ́dà comment section ṣe ń dúpẹ́ Ọlọ́run dúpẹ́ fún yín ẹni dídàmú lórí àwọn ọmọ yín Ọlọ́run wà nípa yín lẹ́kùn sí ìbàkiri tó lónìí fi sọ̀rọ̀ yìí lágbàá lọ́wọ́ àti gbẹ̀ni kọ̀ọ̀kan wa náà gbogbo àwọn àlùfáà wa bàbá wa àwọn àbá wa gbogbo wọn àtòkè lílẹ̀ Ọlọ́run tó bá jẹ fún wọn àtòkè lágbára Ọlọ́run bó sì ní dábàá láàmú lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin ẹjọ́ ní bàdàmì pàlájà ìjọ torí Ọlọ́run àwọn fóònù yẹn wà very very important kò ṣe mójú kúrò fún mi wàláhì ẹjọ́ ṣe mójú pé sáà má rí kan náà lọ́wọ́ kàtó.